Àlàkẹ́ Adé ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà nínú ayé mi o Àmínà títí ayé n kò ní gbàgbé rẹ̀ Àlàkẹ́ Adé o ẹ̀gbọ́n mi ni. Ọmọ Bọ́ládé mi Àbímbọ́lá mi Àlàkẹ́ o kórí jẹ́ òpẹ́ kó má ṣẹlẹ̀ yà o Àlàkẹ́ o. Táwákálítù ọmọ Bọ́ládé o. Àlàkẹ́ o, Àlàkẹ́ ọlá. Adúmáradán mi ẹ̀gbọ́n mi. Àlàkẹ́ o, Àlàkẹ́ ọlá. Àmínátù ló ní òòṣà mi àdúrà o. Ẹ̀mí rẹ̀ á ṣe púpọ̀ ọdún láyé. Táwákálítù o, Àlàkẹ́ Adé o. Ọmọ Ṣéhù Tìjání ọmọ Victoria mi ni oníní sàjà mi rẹ̀ kankan ẹjọ́ má bí ọ̀sílẹ̀ ayé. Táwákálítù ọmọ Bọ́ládé Àbímbọ́lá Ọlámídé náà ni mo òun kó bẹ̀rẹ̀ fún aya Àkànní o. Mo ní ó máa rìn kó máa yan fanda onílò níjẹ́ ní abẹ́ lọ́wẹ̀ ògbó bó bá dọ́dún orógbó àgbo bó dọ́dún òbí kàṣà yọ ọdọọdún lápárí ọmọ òmíràn kankan Àlàkẹ́ Adé mi mọ̀ rẹ́ o. àṣẹ yìí sàmọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ ló máa ṣe ìwọ ní sádùn ìbànújẹ́ lágbára wọn bá kò sí bó ṣe lè pẹ́lẹ́ ayé tó Àlàkẹ́ orí oníjà ọmọ sàré ọmọ àsìkò rẹ̀ tí wọ́n wà lọ́wọ́ níjà òkanjú kú orílẹ̀ tó bá ti wọ̀ ó dìlé owó ọ̀nà tí wọ́n bá ti tọ̀ ó dáná ìyanu bí ẹrú bá ń bọ̀rìn yóò rárá bí àpò èèyàn tí bá ń bọ̀rìn yóò dọ̀tọ̀tọ̀ èèyàn àrídùnnú rẹ̀ ò màmá nídìí ìbànújẹ́ mọ́ lọ́wọ́ èèyàn rẹ̀ pàtàkì olóríire orí gangan títí láyọ̀ Àmínátù ló rán mi wá bí o. ó ní dákun ààrẹ àgbáyé dákun abáǹkẹ́gbọ̀n mi dáadáa ayò mi ni oríkòsò mi ni Àlàkẹ́ Adé ṣèyàn gidi gan ọ̀pẹ kíkú má padà Àlàkẹ́ karùn-ún má tàbí ń bọ̀lá wa gangan torí èmi ò màmá ní fìgbà kankan gbàgbé rẹ gangan ó dúró tì mí gẹ́gẹ́ bí ìyá mi ni mo lè pè ọ́ lábẹ́ àmọ́ níjọ́ ogunlé bí bá lábẹ́ àmọ́ níjọ́ fàájì mo jẹ̀bi ìwọ lábẹ́ àmọ́ níjọ́ mùkúlùmù kẹ̀kẹ́ Àlàkẹ́ Adé ọjọ́ pa mí ò dákun má Àlàkẹ́ òrùn dákun má ṣe pẹ̀gbọ́n mi gangan rí ikú nípa onírèwèrèwé ìwọ oníròhún gbé sọnù bí ó ṣe bí ọmọ títí láyọ̀ Àmínátù wo oníhùnbọ̀ délé àwọn bàbá rẹ̀ gangan ẹ̀yìn ní Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú olóyè tí ò rújú rárá ò Ìbàdàn ìlú olóyè tí ò díje wọn pé bẹ́yàn bàbá yín dé Ìbàdàn onítàn wọn bomi eléégún mu Ìbàdàn lé Olúyọ̀lé ọmọ àjòròsò ọmọ àjẹgbé ọmọ fìkàrà ń forí mu Ìbàdàn àjàmájà tí kára àwọn àjò ogun òkú wọn rí nìbàdàn bí bá pọ̀rọ́mù ní òun máa já mi gangan ìwọ lọ́mọ Ṣéhù Tìjání nìbàdàn nílé Olúyọ̀lé ẹ̀yin ló máa gbọ́ sẹ́sẹ́sẹ́sẹ́ ogun máa sálẹ̀ yóò agbóyàjà máa yà Ìbàdàn ní dákọ̀lùkan tẹ gbogbo ọ̀nà sómi ṣùrùṣù ìlú òjò ìlú Àjàyí ìlú Ìbíkúnlé ọlọ́gbọ̀dọ̀ kẹrìírí ló gbóògùn ẹ̀yin lọ́mọ owó kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ẹ̀yin lọ́mọ Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ àjòròsùn ẹ̀yin ọmọ máa mọ̀ pé a kì í wáyé ká má lárùn kankan lára Táwákálítù o ìjà gbóró lárùn Ìbàdàn ọmọdọ́gbọ́n akéènì o àsìn ọgbẹ́ ọlọ́gbọ̀jọ̀ ló dẹ̀ ẹ̀yin tó gbóyún kí ọmọ oníkẹ́ ẹ̀yin gbẹ̀dẹ̀ tó níta námọ̀dé bá bọ̀wọ̀ ọmọ òjò àríwọ̀ ọmọdélé àrólú láwọn bàbá rẹ̀ òjò lóra wọn tí ò dálé yín inú ọjà lè délé àwọn bàbá rẹ̀ gangan Ṣéhù Tìjání bàbá rẹ̀ ni ó dìlé ìyá rẹ̀ a kì í ní
délé bàbá ká má ní ti màmá ó dílé Victoria màmá mi dáadáa ní Èkìtì bẹ́ẹ̀ o olókè méjì takọtabo lórí ara wọn òkè lákè kí mọ́tò láyà òkè kìtìkìtì ojú mi ó láàrin àwọn bàbá ẹ̀yìn já ọpẹ́ bí wọ́n bá wọn bí òkòwò wọn ní ẹ lọ́rẹ̀ ẹ̀fẹ́ kìtì jẹ ọ̀kọ̀ọ̀kọ̀ kìtì ọ̀jẹ̀ kó sùn wọn sì fẹnu ládò yan ẹ̀yìn látòrí iṣu ẹ lọ́rẹ̀ báwọn dọ́rùpọ̀ yọ bàbá yín torí yan wọn lẹ́rẹ̀ ìkọlẹ̀ fi ọba ẹ̀yìn lákọ̀wé kọ́wúrà lẹ́rọ̀gbẹ̀ yìí dá o akọ̀wé kọ́wúrà lẹ́rọ̀gbẹ̀ yìí ẹ̀ wo nínú ilé àwọn màmá rẹ̀ ni òtẹ́wọ̀ kárìtù o ọmọ Bọ́ládé mi mọ̀ rẹ̀ àbí Bọ́lá Ọlámídé Àlàkẹ́ Rosado èyí náà bá sì tẹ̀mí ìtòwó tọmọ tẹ́lẹ̀ ẹ̀kún tí ń ṣe balẹ̀ wọ̀rọ̀ ọ̀tẹ́wọ́dún àkó máa ṣàmì ọlọ́wọ́n ọba onímọ̀ ọlọ́wọ́n ọba onítìọ́ onílé ọkúrò nípọ̀lá rẹ̀ ipò ètùrẹ̀ ṣẹ́wù ipò ọ̀gẹ̀dẹ̀rún lẹ́sẹ̀ odò láyéláyé èkúté ilé òpá ìdí ọmọ yọyọ́ ní aládìn ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ yàgàn ewu ní pẹ̀rí èbù rẹ̀ àrídùnnú rẹ̀ kò ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ títí láyọ̀ Àmínátù ló ní wá kí ọkọ̀ ọdún o ó ní bóun káyà lẹ́ẹ̀kan ní ó mọ rírì ẹ̀yìn mànáwá tiẹ̀ ní ló ṣe ní wá kí ọkọ̀ ọdún ọmọ pé tó bá níta ní nǹkan rí ẹ̀wì látẹ̀kọ́ máa pálá mi lẹ́kàn lèmi jẹ́ Ibrahim Idris Táráyé ń fẹ́ àkèrè àgbáyé èmi lọ pẹ́lẹ́gẹ́ àkẹ́wì tí wọ́n rò bẹ́ẹ̀ lọ pẹ́lẹ́gẹ́ àkẹ́wì tí wọ́n sọ ngẹ́yẹyẹ o.